tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar tí ó sọ nípa ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Jonathan. Ọ̀rọ̀ tó sọ nípa bàbá náà, ìyẹn ká tiẹ̀ ní bóyá àṣírí tó tú nípa bàbá náà, nítorí àṣírí ni a máa pè é, ó mà ti di ariwo àti awuyewuye ńlá tó sì jẹ́ pé wọ́n nínú Jonathan kò dùn sí ọ̀rọ̀ tí Atiku Abubakar sọ. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́, alátìlẹyìn àti ọmọlẹ́yìn Goodluck Jonathan inú tiwọn náà ò dùn rárá sí ọ̀rọ̀ tí Alhaji Atiku Abubakar sọ. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ ọ̀mọ̀wé Goodluck Jonathan, ọmọ bíbí ìlú Òtú-Òkè nípínlẹ̀ Bayelsa, wípé bàbá náà ó ti pinnu pé òun ò ní fún Atiku lésì ọ̀rọ̀ àbùkù tó sọ nípa òun, bẹ́ẹ̀ lòun tiẹ̀ ní ṣe bíi pé òun gbọ́ ọ̀rọ̀ náà. Ǹjẹ́ àṣírí wo ni Atiku ló tú nípa Jonathan? Ọ̀rọ̀ burúkú ló sì sọ nípa ẹ̀, èyí tí ó di ariwo ńlá tó sì jẹ́ pé àwọn kan wọ́n ń jà mẹ́nu títí di àsìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Ó mà ní bí Atiku Abubakar bó ṣe lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí tẹlifíṣàn Arise TV ní ọ̀sẹ̀ tó kọjá. Níbẹ̀ ni wọ́n sì ti bi í léèrè ìbéèrè ọlọ́kan-ò-jọ̀kan nípa bó ṣe ti ṣe ìjọba sẹ́yìn àti àwọn ètò ìdìbò tó ti kópa ní ọdún tó ti kọjá sẹ́yìn. Bẹ́ẹ̀ ni wọ́n tún wá bi í léèrè àwọn nǹkan kan nípa àwọn olóṣèlú kan, pàápàá lásìkò tí ọ̀mọ̀wé Goodluck Jonathan tí òun náà fi ìgbà kan darí orílẹ̀-èdè Nàìjíríà. Ṣe rántí pé ipò igbákejì ààrẹ ni ọ̀mọ̀wé Goodluck Jonathan ló bá wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2007 tí olóògbé Umaru Musa Yar'Adua ọ̀gá ẹ̀ tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n nígbà tí ó di oṣù karùn-ún ní inú ọdún 2010, ìnírín mà wò tí àjànàkú sùn bí òkè nígbà tí Yar'Adua tó kú, tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà náà ni ọ̀mọ̀wé Goodluck Jonathan ló gba ìjọba Nàìjíríà kó tó wá di pé lọ́dún 2015 tásìkò ètò ìdìbò fẹ́ wáyé, òní Jonathan ni ó pàdánù ìbò ẹ̀. Kódà Alhaji Atiku Abubakar ó wà lára àwọn tó kó ipa takuntakun nípa bí wọ́n ṣe pé jẹ́ kí Jonathan kó pàdánù ipò àti agbára lọ́dún 2015, nítorí ó wà lára àwọn tó fọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP mọ́ lórí tí wọ́n kúrò níbẹ̀ lójijì tí wọ́n sì lọ dá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sílẹ̀. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Jonathan nígbà tí wọ́n bí lọ́sẹ̀ tó kọjá, Alhaji Atiku Abubakar jẹ́ kó di mímọ̀ pé ọ̀dọ́mọkùnrin, ó fi Jonathan wé ọ̀dọ́mọkùnrin tí ò ní ìrírí. Ó ní ìdí tí Jonathan ò fi ṣe àṣeyọrí lásìkò tó wà ní ipò ààrẹ tí Nàìjíríà tó fi dàrú mọ́ lábẹ́ ni pé kò ní ìrírí. Ó ní kò ní ìrírí ìjọba rárá, kò sì mọ bí wọ́n ṣe ń ṣèjọba, ló jẹ́ kí bàtà náà, ìyẹn bàtà àṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà kò fẹ́ tóbi jù lọ. Ọ̀rọ̀ tí Atiku sọ rèé tó jẹ́ kí ó ṣe pé Jonathan lọ́dọ̀mọkùnrin àti ọmọdé ni ó bí àwọn ọmọlẹ́yìn ẹ̀ nínú. Kódà àwọn tó bá Jonathan ṣẹ́ngbà tó wà ní ipò ààrẹ, ìyẹn àwọn bíi Reuben Abati, olóyè Fẹ́mi Fani-Káyọ̀dé, ọ̀rọ̀ burúkú ni wọ́n ti ń fi síta fún Atiku, bó tilẹ̀ jẹ́ pé Jonathan fúnra ẹ̀ ó ṣe bí ẹni tí kò gbọ́ nípa ọ̀rọ̀ náà ni.